gbogbo ẹ̀yin ọmọ ìsálú ìsín o ìsálú ìyẹyẹ ọmọ Ajokogun gbogbo yín lè mí kẹsẹ̀ mọ́ bọ̀ wálé o ẹ jájọ sọdún àwọn bàbá tó bí yín lọ́mọ òní ńlọ́bọ̀ ọ̀la lójú nílé bàbá tó bí yín lọ́mọ ẹ fẹ́ sọdún Ajokogun ẹ kú múra sílé àlejò tèmi Àjọkẹ́ ọmọ Yorùbá àtàtà mo ní December 30 ilẹ̀ mọ́ sọdún Ajokogun mo ní òní ní 29 o òní ńlọ́bọ̀ ọ̀la lójú nílé bàbá tó bí yín lọ́mọdé bí eré Àjọkẹ́ sọ bẹ́ẹ̀ wọn yọ ọ́ wí rárá mo ní ẹ mọ́ bọ̀ wálé ìsánlú ìyẹyẹ ọmọ Ajokogun ọmọ aládé odù ọmọ aládé eré òjò àgbáyé irọ́ lásán bó bá pẹ̀rú apọ̀mọ apàjèjì tòun tẹ̀wù lọ́rùn borí gbogbo ẹ̀yàn ọmọ ìsánlú ìsìn ẹjẹ́ rẹ̀ lé o ilé làbọ̀ sinmi oko ta ló ní mọ́ pariwo tó ní kẹ́ mọ́ gbọ́ mi ní kíkan kíkan aláṣẹ jígé alára kẹrìnlélógún ló ní kí mọ́ polongo fún gbogbo ẹ̀yàn ọmọ ìsánlú sí wípé òní lọ́bọ̀ la lójú ẹ̀já rẹ̀ lé kálọ̀rẹ̀ èsọdún bàbá ńlá bàbá wa àdé ọmọ àdé wọ́n ní mọ́ kí yín gbèjègbèjọ́.